ẹ jọ̀ọ́ ẹ bá wa parí òwe yìí ẹni eégún lé. Ó jẹ́ eégún ní gbèsè ni. Ó jẹ́ eégún gbèsè. Ó jẹ́ ẹni tí ò bá jẹ́ kò ní máa lé kiri àbí ó máa ní nǹkan tọ́jọ́ jẹra wọn tọ́jọ́ dàpọ̀. Sójà ló fi kòkòkò lè. Ó sọ pé. Sójà ló fi kòkòkò lè. Ẹ ká sà. Yes sir. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín? Mr. Ahmed ní alàgbà Ahmed tàbá fẹ́ sọ lédè Yorùbá. Ẹ ṣé. Ó dà ẹ bá parí òwe yìí ẹni eégún lé. Mi ò mọ yẹn o. Ẹ mọ yẹn. Kí lorúkọ yín? Jùmọ̀kẹ́. Ó yẹ parí òwe yìí ẹni eégún lé. Kò ń bojú ẹ̀yìn. Kò ń ṣe kí ni? Kò ń bojú ẹ̀yìn. Ẹ sọ pé Kò ń bojú ẹ̀yìn. ẹni eégún lé. Ó lẹ́sẹ̀ pé eégún yìí mú ẹni yẹn tó fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ẹni ẹ̀ lè máa gbé bí mẹ́ni yìí ṣe gbé bọ́ọ̀dì mi. Ayé ìparí òwe tí nìyẹn. Ó yá kí lorúkọ ẹ? Dàmọ́lá. Parí òwe yìí ẹni eégún lé. Ó ń jáyà fún eégún ni. Dáàdi ọba mo ń gbọ́jà rẹ̀. Kí lorúkọ yín? Olúwayẹmísí. Olúwayẹmísí. Ẹ jọ̀ọ́ bá parí òwe yìí ẹni eégún lé. Kó máa rọ́jú. Ó ti tán. Bó ṣe ń rárá ayé ló ń rárá ọ̀run. Ta wá lára ayé ta lára ọ̀run. Kí lorúkọ ẹ? Praise. Ó yá parí òwe yìí ẹni eégún lé. Kò bojú ẹ̀yìn. Kó Kò ń bojú ẹ̀yìn. kò ń bojú ẹ̀yìn. Kí lorúkọ ẹ? James. James. Ó yá parí òwe yìí ẹni eégún lé. Kò ń bojú ẹ̀yìn. Kò ń bojú ẹ̀yìn. Ó sọ pé. Ó yẹ aláàjì bá ń sọdà. Kí lorúkọ yín? Ẹ bá sọ̀rọ̀ sókè. Ẹniọlá. Ẹniọlá. Ẹ parí òwe yìí ẹni eégún lé. Kó máa rán. Àwọn tí wọ́n ti dúró. Ẹ jọ̀ọ́ mà ẹ bá wa dárúkọ yín. Sàyànúgà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa parí òwe yìí ẹni eégún lé. Kó máa rántí bó ṣe ń rárá ayé ló ń rárá ọ̀run. Ẹ ti bá a tún sọ lẹ́ẹ̀kan sí. Ẹni tẹ́gún lé kó máa rántí bó ṣe ń rẹ ara ayé ló ń rẹ ara ọ̀run. Yes sir. Ẹ káàsán sà. Ẹ káàsán o. Yes sir. Ẹ jọ̀ọ́ kí lorúkọ yín sà? Orúkọ tèmi ni Ìdòwú Adéṣínà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa parí òwe yìí ẹni eégún lé. Àwọn bàbá máa ń pálówe pé ẹni eégún lé so kò gbọdọ̀ dúró. Kò gbọ́dọ̀ dúró. Gbọdọ̀ dúró. Eré tètè. Eré tètè lẹ́sẹ̀ eré tètè pa gégé. Ẹ̀yin màmá wa. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ káwọn èèyàn dá yín mọ̀. Báwo ni àwọn èèyàn ti dá yín mọ̀ bí ó ń lọ? Sísí àgbéró. Ẹ ṣe mà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa parí òwe yìí ẹni eégún lé. Bó ṣe ń rárá ayé lọ́yọ̀ máa rà lọ́wọ́. Gbádà òwe bó ṣe ń rárá ayé àárẹ̀ àlejò. Ẹ ṣe mà sọ sà. Kí lorúkọ yín sà? Orúkọ mi ni Ọláwálé Abdulsidik. Ẹ jọ̀ọ́ ẹ bá wa parí òwe yìí ẹni eégún lé. Ẹni eégún lé kò ní dúró ni kò ní wẹ̀yìn kò ní dúró a máa sáré lọ ni. Àwọn sáré lọ Bẹ́ẹ̀ni. títí tí ó fi rí àbí. Jà tí ibi tí wọ́n lè sá sí bẹ́ẹ̀ ni. Ẹ káàsán sà. Gbogbo yẹ mú yẹ ṣe Ẹ káàsán sà. gbogbo ilé jẹ ṣe gbogbo lẹ́wọ̀n gbogbo wa yìí ṣé máa fi gbowó ni. No, a kàn fi ń help àwọn youth wa tó bá wù láti lóòótọ́ ó máa fọ́ ní o tá a bá ṣe tán sí i ó máa pààyàn lẹ́rìn ṣùgbọ́n a lè rí ọgbọ́n náà kọ́ láti lọ so ti ẹ káàsán sà. Yes sir. Kí lorúkọ yín sà? Orúkọ tèmi ni Access Olúkúnlé Àgbà. Yes sir. Ẹ jọ̀ọ́ ẹ bá parí òwe yìí ẹni eégún lé. Ẹni eégún lé wọ́n ní kó máa rọ́jú bó ṣe ń rẹ ara ayé ló ń rẹ ara ọ̀run. Ẹ ṣe kan sà. Ẹ káàsán mà. Ẹ rẹ́rìn ni. Ẹ káàsán. Kí lorúkọ yín? Kí lẹ pè? Victoria. Victoria orúkọ tó dùn. Ọ̀dà ẹ bá wa parí òwe yìí ẹni eégún lé. Ọ̀gbẹ́ni kan láì kú jẹun. I don't know. You don't know. You don't know. Ẹ káàsán o bàbá wa. Ẹ ṣe kan sà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa parí òwe yìí ẹni eégún lé. Ẹni eégún lé kó máa rọ́jú bó ṣe ń rẹ ara ayé bẹ́ẹ̀ náà ṣe ń rẹ ara ọ̀run. Bó ṣe ń di arú ọ̀run Nítorí ara ọ̀run kẹ̀kẹ́ ni wọ́n máa ń pe eégún. Ara ayé dẹ̀ ni ẹni tó ń lé eégún. ẹ ṣe gan sà ẹ ṣe gan. Wọ́n fẹ́ bá wa parí òwe kan òwe wo sì ni mo kì í mà yes ma ẹ jọ̀ọ́ ẹ bá parí òwe yìí ẹni eégún lé. Ẹni eégún lé kó máa rọ́jú
bó ṣe ń ra ará ayé lórí èrò ọ̀run. lórí ìrù bó ọ̀run. ṣe ń rẹ èèyàn tó ń sáré yẹn bẹ́ẹ̀ ló ṣe ń rẹ òun náà ìdílé èèyàn. Màmá wọ́n jù fún wa o, wọ́n jẹ́ ká mọ bó ṣe ń lọ ìparí òwe yẹn. Ó dà, ẹ ṣe púpọ̀. Ayọ̀mídé ògo àgbáyé. Ayọ̀mídé ògo àgbáyé, ó yẹ parí òwe yìí. Ẹni eégún lé. Kó máa rọ́jú bó ṣe ń ra ayé ló ra rọ̀. Mo mọ̀ wípé yìí náà ti gbọ́n táwọn èèyàn sọ. Oníkálukú ló sọ tiẹ̀. Ẹlòmíì ní nígbà tá a bèrè lọ́wọ́ ẹ̀ pé ẹni eégún lé. Ó ní sójà lónà. Ẹlòmíì ṣàṣọ oríṣiríṣi. Ó fọ́ ní àbí? Ṣùgbọ́n kò fọ́ ní. Èdè wa ó ṣe pàtàkì, ó ṣe kókó. Tá bá sọ wípé ẹni eégún lé, òwe ni. Òwe Yorùbá ni. Ẹni eégún lé kó máa rọ́jú. Torí bó ṣe ń rí ara ayé ló ń rí ará ọ̀run. Ta lára ayé, ta lára ọ̀run. Ara ayé òun ni èèyàn tí ò sí nínú ẹ̀kú eégún. Ẹnikẹ́ni tó bá ti wà nínú ẹ̀kú eégún, ìyẹn aṣọ tí wọ́n ń wọ̀ yẹn, kìíní tẹ́rí tí wọ́n ń wọ̀ sàrátà kí fi rí ojú ẹni tó wà lábẹ́ eégún yẹn gangan. Òun ni wọ́n fi sọ pé ẹ̀kú. So eégún wà lẹni tó bá ti wọ̀ ọ́. Téèyàn bá sì ti wọ̀ ọ́, ó ti di ará ọ̀run. Òun ni wọ́n ṣe sọ wípé ẹni eégún lé kó máa rọ́jú. Bó ṣe ń rí ara ayé lórí ará ọ̀run. That is to say, ẹ̀mí jọ làwọn méjèèjì ní, yóò jọ máa rẹ̀ wọ́n lọ díẹ̀díẹ̀ ni. Ẹ wo, ó yá gbé fún. Ẹ wá subscribe sí Bembeyeke Comedy bẹ́ẹ̀ ṣe ń wò yìí. Ẹ subscribe sí, ẹ tẹ notification bell, option all. Ẹ share fáwọn ẹlòmíì. Ẹ jẹ́ kó mọ̀ pé ẹni eégún lé kó máa rọ́jú.